A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba mi òkè tó fún wa ní oore ọ̀fẹ́ àti àǹfààní láti tún lè rí ọjọ́ òní ní ayọ̀ àti àlàáfíà nítorí pé ní ìjẹ́jọ́ àwa náà ni lónìí àwa náà ni ọpẹ́ yẹ Elédùà. Ìwé mímọ́ tiẹ̀ fi yé wa wípé nínú gbogbo kí ọpẹ́ wa kó máa pọ̀ ju ìbéèrè wa lọ. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. A tún dúpẹ́ lẹ́ẹ̀kan sí i lọ́wọ́ gbogbo àwa ènìyàn èyí tí à ń wò wá nílé lóko lódò lẹ́yìn odi níbi gbogbo tí a ti ní àǹfààní láti máa gbọ́ wa àti láti máa wò wá. A kí wa dáadáa. Èmi náà tí ẹ ti mọ̀, èmi náà ni Oloyede Obadiah lórí ètò kan èyí tí gbogbo wa tí a ti mọ̀, ètò yín, ètò wa. Iṣẹ́ ṣe kókó, iṣẹ́ ṣe pàtàkì. Àṣìhun orúkọ tèmi ni Moses Idohou tí àwọn èèyàn mọ̀ sí Lemon. Ẹ ṣeun bẹ́ẹ̀ tí ń tẹ́tí sí wa. Ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀. Orúkọ tèmi ni Ọpẹ́yẹmí Joshua. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba òkè tó jẹ́ ká máa pàdé ní gbogbo ọjọ́ mẹ́jọ mẹ́jọ, tó fún wa ní oore ọ̀fẹ́, tó jẹ́ ká wà láàyè ká sì máa mí gẹ́gẹ́ bí ènìyàn. Dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ wa, gbogbo ẹ̀yin tẹ́ ń wò wá. Mo kí yín láṣẹ Ọlọ́run ọba mi òkè. A ó máa pàdé ní gbogbo ọjọ́ mẹ́jọ mẹ́jọ pẹ̀lú àlàáfíà. Pàtàkì kókó ọ̀rọ̀ tí a mú wá fún wa lónìí, òun náà ni ọ̀rọ̀ lórí iṣẹ́ ọwọ́. Bí a bá wò ó, a rí wípé onírúurú iṣẹ́ ọwọ́ ló wà, àìmọye iṣẹ́ ọwọ́ ló wà. Màá lọ sí ọ̀dọ̀ àwọn ọ̀gá mi kí wọ́n fún wa ní bóyá kí wọ́n tiẹ̀ sọ bí iṣẹ́ méjì mẹ́ta èyí tí àwọn náà mọ̀. Ẹ ṣeun olóòtú. A máa dára ni, kò ní bàjẹ́ láṣẹ Ìdùà. Àmín. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀, iṣẹ́ pọ̀ lóríṣiríṣi. Iṣẹ́ tailor, mechanic àti iṣẹ́ ọṣẹ. Mi ò ní fẹ́ kí ẹ sọ gbogbo rẹ̀ tán. Ẹ jẹ́ ká lọ sọ́dọ̀ tiwọn náà, ká lọ gbọ́ lẹ́nu tiwọn náà. Lótìtọ́ iṣẹ́ ọwọ́ ó pọ̀ lóríṣiríṣi. Abáníká wò ó, iṣẹ́ dírẹ́fà iṣẹ́ ọwọ́ ni, iṣẹ́ wẹ́dà iṣẹ́ ọwọ́ ni, bíríkìlà náà iṣẹ́ ọwọ́ ni, bẹ́ẹ̀ 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 lọ. Iṣẹ́ ọwọ́ pọ̀ lóríṣiríṣi. Gbogbo àwọn aráalé òun náà ni a ti gbọ́ yẹn. Àwọn náà rí i pé iṣẹ́ pọ̀ lóríṣiríṣi. Iṣẹ́ àgbẹ̀, káràkátà, àròkọ bọ́dúndé, a rí i pé oríṣiríṣi iṣẹ́ náà ni ó wà. Ní ọjọ́ mẹ́jọ iṣẹ́ tí a máa yànnà náà òun náà ni iṣẹ́ bábà. Bí a bá wo Moses Idohou, àwọn lè àbí ṣé ẹ̀yin náà ẹ fẹ́ kí ọmọ yín kọ́ bábà bí? Gbogbo iṣẹ́ ní mówó wá bí a bá ti tẹra mọ́. Ẹ̀yin ń kọ́ Ọpẹ́yẹmí Kpessou. Iṣẹ́ bábà tẹ́ ń wò yẹn, àwọn èèyàn máa ń fojú di iṣẹ́ ni, ṣùgbọ́n kò sọ̀rọ̀ púpọ̀ tá a fẹ́ sọ lónìí. Ó bá di ọjọ́ mẹ́jọ a máa gbọ́ wìrìwìrì nípa rẹ̀. Ẹ ṣeun. Gbogbo ẹ̀yin aráalé, màá fẹ́ kí ẹ múra sílẹ̀ kó tó di ọjọ́ mẹ́jọ. Iṣẹ́ yẹn báwo, pàápàá jùlọ iṣẹ́ ọwọ́, báwo ni ènìyàn ṣe lè ṣe é? Ọ̀nà wo ni ènìyàn lè gbé gbà? Màá fẹ́ ká máa ṣiṣẹ́ lórí ẹ̀ títí di ọjọ́ mẹ́jọ. Kó tó di wípé a ó máa dágbére fún gbogbo àwọn aráalé tí à ń wò mẹ́. Fún àǹfààní gbogbo ẹ̀yin aráalé tí ẹ̀ ń wò wá, ìbéèrè kan ni mo fẹ́ béèrè lọ́wọ́ wa. Ǹjẹ́ iṣẹ́ kan wà tí kò dára? Kó tó di ọjọ́ mẹ́jọ, màá fẹ́ kẹ́ ẹ fún wa ní èsì lórí rẹ̀, àbí a ó ti máa lọ. Bí ẹ bá fẹ́ bá wa sọ̀rọ̀ lórí WhatsApp wa, ẹ bá wa sọ̀rọ̀ sórí nọ́mbà yìí 07064449289. Lẹ́ẹ̀kan sí 07064449289. Ní báyìí a ó máa dágbére lérí ètò wa ní ọ̀sẹ̀ yìí, ètò yín, ètò wa
a gbàdúrà ojú tí ẹ fi ń wò wá ojú náà kò ní fọ́, etí tí ẹ fi ń gbọ́ wá etí náà kò ní di. bẹ́ẹ̀ ni kì í dùn kó pọ̀ ṣókí lọ́bẹ̀ ogi. lọ́jọ́ mẹ́jọ àfàyọ̀ pàdé. Orúkọ tèmi ni Moses Idohou. Ire o. Lọ́dọ̀ TV.